Yá a kí gbogbo wa pátápátá a kú oríire. Mo fi àkókò yìí láti fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá lápapọ̀, both home and abroad. A dúpẹ́ lọ́wọ́ yín. Mo fi àkókò yìí láti fi kí àwọn akọni ènìyàn ọmọ Yorùbá fún àtìlẹ́yìn àti ìdúrótì. Ọ̀nà ẹni ṣojú kò dàbí ẹni ṣẹ̀yìn. Gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá nínú agitation tí bàbá olóyè ṣe ìsìnkú ìyá wọn, mo gbà ládùúrà ọmọ rere á gbẹ̀yìn gbogbo wa náà. Àtàwọn tó wá láti òkè òkun àti àwọn tí ó wà ní Nàìjíríà àtàwọn tó wà ní Africa country pátápátá, gbogbo àpáta là kí. Mo gbà ládùúrà ire àti àánú yóò máa tẹ̀lé gbogbo wa lẹ́yìn. Bí ẹ ti wọ pléènì tí ẹ wá sílé láti wá bá wọn ṣe léyìí, nígbà tẹ́ padà pléènì yóò ní forí sọ́gi o. Mo ní pléènì kò ní jábọ́. Ayọ̀ àti àlàáfíà tí ẹ fi ilé sí, ayọ̀ náà lẹ́ ó padà bá ilé pẹ̀lú ògo ti Ọlọ́run. Mo wá dúpẹ́ lọ́wọ́ ayaba Esther. Mo kí yín gidi gan. Ake Almaroof bàbá, mo kí yín. Madam Toyin Ọlọ́yè, a kí yín. Igi Adubi Kentus, mo kí yín. Mo kí bàbá PD. Mo kí Comrade Kẹ́mi. Mo kí Mr. Mabinori. Mo kí ìyá pupa, ìyá reform. Láti bẹ̀ mo kí Mr. Latipo, the Prince nílùú Amẹ́ríkà, a kí yín. Iron Lady Folúwa, a kí yín. Mo ti bẹ̀ ilé ogbó, mo kẹ́yìn náà. Mo kí bàbá Òrẹ̀ṣà. Mo kí General Trustina, bàbá Èkìtì, mo kí yín. Ọmọ Lúkà, mo kí yín. Bàbá Alókùlódò, mo á kí ẹ̀yin náà. Ẹ̀yin Tọ̀ṣun, mo kí yín. Ambali, a kí yín. Mo kí yín. Mo kí yín. Mo tún kí yín. Ẹ̀yin Tọ̀ṣun lápapọ̀, mo kí yín. Awọ́rò, mo kí yín. Afeez Alimi, mo kí yín. Mo kí Ifátòsìn nílùú Èkìtì náà, mo kí yín o. Mo kí yín. Mélòó la fẹ́ kà? Èrò pọ̀ bìrìbà. Tòun ti bẹ́ẹ̀, mo kí yín bí ológun, mo kí yín tẹ̀ṣọ́. Tá bá ń porí akọni, a fi dà lálẹ́ gàràgà. Olóyè Sunday Adéyẹmọ, mo tún kí yín lẹ́ẹ̀kan sí. Ọkọ ọba, àdá ọba kò ní ṣáyín. Iná tí ń jó ẹ̀dá láyé, tẹ́ẹ̀dá òkè fi ń lè gbapá gbẹ́sẹ̀ kò ní jó yín. Mo wá gbà ládùúrà bí ẹnikẹ́ni bá dìde láti dá iná burúkú, Ọlọ́run ọba ní májẹ̀mú, mo ní kó rọ òjò ẹ̀sín lé wọn lórí. Màláíkà onídà iná, mo ní kó bẹ̀rẹ̀ sí lé wọn kiri. Ọlọ́run ìpè orókè yìí dà, ó yá mo ní kó dìde kó jà fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Ọlọ́run ìpè orókè ọ̀nà wà mímọ́, mo gbà ládùúrà orókè ọ̀nà wà mímọ́, mo ní kó dìde kó jà fún yín. Ọlọ́run Adéọlá, mo ní kó dìde kó jà fún yín. Ẹni ṣubú dànù. Gbogbo ìdílé yín lápapọ̀, ààbò Ọlọ́run kó dájú lórí yín. Àdúrà tí wọ́n ti ṣe fún yín, táwọn òjíṣẹ́ Ọlọ́run ti ṣe fún yín lójú yín, àtẹlẹ́yìn tán tún ṣe nígbà tẹ́ tù síbẹ̀, Ọlọ́run kó fi àánú gbà á. Ó rí bẹ́ẹ̀ kò yí padà. Mo kí yín o. Gbogbo Reform Foundation, wọ́n ní kí n máa kí gbogbo wa pátápátá, both home and abroad diaspora. Wọ́n ní kí n máa dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣé ẹ kú àdúrótì látòrí President bàbá PD. Wọ́n ní kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹnì kankan wípé ẹ ṣé ẹ kú àdúrótì, ẹ kú ọgbọ́n fọmọnìyàn ṣe. Ibi tí ẹ ti mówó, tẹ́ ti fi wọ plane, ibi tẹ́ ti mówó tẹ́ fi repo sọ́kọ̀. Wọ́n ní wípé Ọlọ́run bá mi òkè, a bá mi dì fún yín lọ́nà ìlọ́po. Ibi tẹ́ ti mówó náà, ọ̀nà bẹ̀ kò ní dí o. Àti jẹ àti mu kò ní nira o. Àdúrà ó gbà. Ọ̀nà á là o. Bí oṣù March bá ṣe wọnú ẹ̀ lọ, àmọ́ March wọnú ògo lọ ni. March á pè mí àti yín.
pẹ̀lú ògo tí Ọlọ́run. Mo kí gbogbo wa o, mo káwa Kristẹni náà, a kú Lent tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Àwa tá bẹ̀rẹ̀ náà la ó parí ẹ̀. Lent ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ ká dájú pé à ń gba àwẹ̀. Ẹ jẹ́ ká àwẹ̀ kó máa lọ dédé bó ti jẹ́ kó lọ. Ohunkóhun tí ó bá rú wa lójú, bá Ọlọ́run sọ̀rọ̀, Ọlọ́run á sì gbọ́. Ọlọ́run gbẹ́bẹ̀, orúkọ èèyàn kan ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run gbẹ́bẹ̀. Àwọn èèyàn wa nílùú Abẹ́òkúta ni. Ọlọ́run gbẹ́bẹ̀. Ọlọ́run á gbẹ́bẹ̀ àdúrà gbogbo wa. Mo kí wa, orókè ni mo wà yìí. Ojú òní tiwa, ọkàn wa balẹ̀. Orúkọ mi lẹ́ẹ̀kan sí.